ẹ̀yin tèmi àtúntìdé bí a ṣe ń dé ẹni yìí ọ̀rọ̀ Fẹ́mi Adébáyọ̀ la fẹ́ sọ òun pẹ̀lú ìyàwó rẹ̀. Ẹ kúkú mọ̀ wípé Fẹ́mi Adébáyọ̀ jẹ́ ìlúmọ̀ọ́ká òṣèré ni Fẹ́mi Adébáyọ̀ jẹ́. Ìyàwó rẹ̀ kì í ṣe òṣèré ni ìyàwó Fẹ́mi Adébáyọ̀, ṣùgbọ́n gbogbo bí wọ́n ṣe divorce ara wọn tí ìjà ṣe ṣẹlẹ̀ lẹ́ẹ̀rin àwọn méjèèjì, gbogbo rẹ̀ la ó máa sọ fún yín lénìí. A fẹ́ kí yín wípé happy Sunday, ẹ kú ọjọ́ mẹ́ta, sí ẹ ò bínú wípé ẹ ò rí wa báyìí. Ẹ̀yin yan wa, wàhálà ńlá ti ṣẹlẹ̀ o. Ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan tí ẹ bá mọ̀ wípé ẹ fẹ́ gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ yìí, ẹ fẹ́ gbọ́ bí gbogbo rẹ̀ ṣe ṣẹlẹ̀ láti bẹ̀rẹ̀ títí dé òpin. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmarè. Ìjìnlẹ̀ ọmọ Yorùbá lórúkọ tèmi, èmi sì lè atọ́kùn ètò yìí lénìí. Ẹ̀yin yan wa, wàhálà ńlá ló ṣẹlẹ̀ ò lẹ́ẹ̀rin arákùnrin tí a mọ̀ sí Fẹ́mi Adébáyọ̀ àti ìyàwó rẹ̀ tí a mọ̀ tí wọ́n ṣe pínyà láìpẹ́ yìí. Àwọn méjèèjì ti pínyà, àwọn méjèèjì ti divorce ara wọn, ṣùgbọ́n ìròyìn kan tó ń lọ lọ́tùn lósì òun la fẹ́ sọ̀rọ̀ nípa lénìí. Ìròyìn yìí ó dá lórí wípé bí Fẹ́mi Adébáyọ̀ bí ó ṣe kó àwọn ọlọ́pàá àti gbogbo àwọn fọ́sìsì àwọn sójà kó wọn lọ sí ibi tí ìyàwó rẹ̀ tí a mọ̀ tó jẹ́ ìyàwó rẹ̀ tẹ́lẹ̀ rí tí ó ti tó oúnjẹ ní rẹ́sítọ́ránsì rẹ̀ níbi tí wọ́n ti lọ tibẹ̀ pa, àti wípé Fẹ́mi Adébáyọ̀ allegedly ni a ò tí ì mọ̀ dáadáa, ò tí ì mọ̀ bí ọ̀rọ̀ náà ṣe rí. Wọ́n tún sọ wípé Fẹ́mi Adébáyọ̀ tún fi ibi tí ìyàwó rẹ̀ ti ń ṣiṣẹ́, ibi tí ó jẹ́ rẹ́sítọ́ránsì ìyàwó rẹ̀, wípé ó tún fi ìyàwó lọ́wọ́ báǹkì tí ò san. Àwọn báǹkì náà tún ti gbé ìgbésẹ̀ láti gba ibẹ̀ yẹn lọ́wọ́ Fẹ́mi Adébáyọ̀. Ìjẹ́ a máa sọ wípé ṣé kò dáa kí ọkọ àti ìyàwó kí wọ́n jọ wà kán máa fowó ara wọn ra nǹkan ni, àbí ṣé nǹkan tí ìyàwó bá ní ọkọ náà kọ́ ló ní, àbí nǹkan tí ọkọ bá ní ìyàwó náà kọ́ ló ní ni? Ṣé ẹ tún rò wípé ó yẹ kí ìyàwó Fẹ́mi Adébáyọ̀ kí ó ra gbogbo àwọn nǹkan tí ó fẹ́ rà kí ó rà ní orúkọ ara rẹ̀? Ẹ̀yin èèyàn wa, kí ló tún ṣẹlẹ̀ báyìí? Ìròyìn ní ṣókí tí àwọn wa fún yín rèé. Kí lẹ lérò? Kò tẹ́ bá lérò, ẹ jọ̀wọ́ ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀, ká lè fọ̀rọ̀ jomi tó rọrọ̀ lórí rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button lórí lójú gbogbo ọmọ rẹ̀. Ó tún dọjọ́ mi, ọjọ́ rẹ̀ ó dìgbà.